kú ojúmọmọ ẹjá máa kíra wa káàbọ̀ sínú ẹ̀ bó ṣe ń lọ wé ìròyìn láti iléeṣẹ́ rédíò Wise 87.9 FM ìdí àbá Abẹ́òkúta níbi tó jẹ́ pé gbogbo àwọn kókó eléyìí tó jẹ́ táwọn ìwé ìròyìn tó jẹ́ torílẹ̀-èdè wa Nàìjíríà òun náà la bẹ̀rẹ̀ sí ní máa kà sí létí lọ́kọ̀ọ̀kan èjèèjì níbi tó jẹ́ pé wọ́n ti ń sọ pé ẹ káàárọ̀ o agbékókó dé o ńlá wa náà sọ pé ẹ káàárọ̀ agbékókó inú ìwé ìròyìn dé òní tún lọ́jọ́ ológo ògo èmi àtìyín kó gbéra pa kó mọ̀ ńlá gbogbo ayé já ká mọ̀ sí lásán o kó go wa kó mọ̀ bógo lógo fọwọ́ tì í lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ kí n máa sọ pé Ọmọkẹ́hìndé Ṣọlá ló kọ mi MC Vangaruba Mr. kókó ẹja máa fẹnumú kókó ká máa fetí gbọ́ kókó kí ìgbésí ayé wa kọ́mọ ní kókó ayọ̀ papọ̀ wálé o kí ló wà. ojúmọ́ ire ojúmọ́ ayọ̀. Báyìí ni Yorùbá máa ń sọ pé gbogbo ẹ̀sọ́ ti bẹ̀rẹ̀ bọ́ bá wá bẹ̀rẹ̀ láti máa sọ̀sọ́ láti ilé bọ́ bá ti lè ṣe dáadáa àjẹpọ̀ ṣeré ni o alábòjútó ní ìpínlẹ̀ Ògùn ó ti ń pè fún àfikún o ìyẹn tó ní ṣe pẹ̀lú ìdásí ojú òpó ayélujára nínú àwọn ọgbọ́n àtinúdá eléyìí tó wà nínú iṣẹ́ ìṣe eléyìí tó jẹ́ ti tiwantiwa ní ìpínlẹ̀ Ògùn ìwé ìròyìn Global Tribune òun náà ló gbé jáde láàárọ̀ yìí. ìwé ìròyìn The Nation. tó bí ìwé ìròyìn The Nation ṣe gbé jáde láàárọ̀ yìí òun náà ni àwọn iléeṣẹ́ ilé tó ń pàṣẹ tó ní ṣe pẹ̀lú gbòkègbodò ọkọ̀ òfurufú láwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú léde wa Nàìjíríà òun náà lọ́mọ jẹ́ pé mílíọ̀nù 6 ó lé ní ẹgbẹ̀rún lọ́nà 100 kan owó dọ́là òun náà ni wọ́n mọ̀ síbẹ̀ tí wọ́n ti ráwọ́ tó ní pápákọ̀ òfurufú ìpínlẹ̀ Èkó tó sì ti gbé àwọn méjèèjì tí kinní ọ̀hún tọwọ́ wọn ṣẹ̀ wọ́n ti fà wọ́n lé EFCC lọ́wọ́ ìwé ìròyìn Platform Times òun náà ló gbé jáde láàárọ̀ yìí. ìwé ìròyìn Vanguard lélẹ̀. ìròyìn Vanguard ṣe gbé lápá àtọ̀dọ̀ tiẹ̀ Platform Times ló tún gbé lápá àtọ̀dọ̀ tèmi o ó ní àgbájọpọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn wọ́n ti bẹnu àtẹ́lu bó ṣe jẹ́ pé ẹgbẹ́ òṣèlú ẹyọ kan ṣoṣo òun náà lọ́mọ wà nílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ondo ìwé ìròyìn Platform Times òun náà ló gbé jáde láàárọ̀ yìí. Kọ́ni láwọn fásitì lórílẹ̀‐èdè Nàìjíríà ó tún ti ń rúgbó bọ̀ o ọjọ́ ajé ọ̀la wọn ni wọ́n bẹ̀rẹ̀ yanṣẹ́lódì ìwé ìròyìn Punch òun náà ló gbé jáde o pẹ̀lú àkọlé pé àwọn òṣìṣẹ́ olùkọ́ni láwọn fásitì ló bẹ̀rẹ̀ yanṣẹ́lódì lọ́jọ́ ajé ọ̀la yìí. Òǹkọ̀wé orílẹ̀-èdè Nàìjíríà gbáríjọpọ̀ wọ́n mọ̀ ti sọ̀rọ̀ o wọ́n ní ìṣòro ètò ààbò lórí ilẹ̀ ẹ mọ̀ bá wa wá nǹkan ṣe sí ìwé ìròyìn The Nation òun náà ló Nation rẹ̀ jáde láàárọ̀ yìí. lábẹ́ bẹ́ẹ̀ wọ́n ti dá àwọn ilé 17 kan wó lulẹ̀ nípínlẹ̀ Èkó ọ̀hún. tó bí wọ́n ṣe daléwó nípínlẹ̀ Èkó eléyìí ọmọ dá nǹkan kan wó ṣùgbọ́n dàbí pé ọ̀rọ̀ eléyìí tó ń pè fún ká tún jára mọ́ ní tá a fẹ́ ṣe ni ǹjẹ́ ẹ mọ̀ pé mẹ̀rọ òde òní kò lè fòpin sí gbogbo àwọn àṣẹ tí ń bẹ nínú ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tó ti jẹ́ alága àjọ INEC tẹ́lẹ̀ Yakubu ló sọ̀rọ̀ Daily Post ló gbé jáde láàárọ̀ yìí. Vangaruba jẹ́ ń fẹ́ lẹ́yìn ká díẹ̀ ńlẹ̀ náà ìwé ìròyìn Vanguard. Peter Obi ó máa rìnrìn àjò lọ sí àjò ilẹ̀ mímọ́ o bẹ́ẹ̀ ó máa fi àdúrà ó fi ṣọwọ́ sórílẹ̀-èdè Nàìjíríà ó gbàdúrà fún gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ìwé ìròyìn Vanguard ló jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀. tó bí ìwé ìròyìn Vanguard ṣe jẹ́ àmọ́ ni òun náà ní Daily Post jẹ́ ká mọ̀ tí ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ọmọ sọ ó ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti tàpá sí tó ní ṣe pẹ̀lú kásọpá mọ̀ fi ọjọ́ kún ọjọ́ àwọn òṣìṣẹ́ lẹ́nu iṣẹ́ o pàápàá fáwọn olùkọ́ni àtàwọn òṣìṣẹ́ ìjọba ilé ìtókù ìwé ìròyìn Daily Post òun náà ló gbé jáde láti ibẹ̀ lọ sí ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mọ̀ ṣe kílẹ̀ lóní kemọ́kemọ́ ẹ má gbàgbé o pé láǹfààní láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti Facebook @Wise 87.9 FM níbẹ̀ lẹ́ẹ̀tì láǹfààní láti fi ìròyìn sọwọ́ sáwọn olólùfẹ́ yín eléyìí tẹ́yìn náà fẹ́ wọ́n jàǹfààní bá a ṣe ń ka ìròyìn láàárọ̀ yìí o ọ̀yá o láti ibẹ̀ lọ ìwé ìròyìn Daily Post òun náà ló gbé jáde láàárọ̀ yìí wọ́n ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti sọ pé kò sí ń tọ́jọ́ o àwọn ò fọwọ́ sí ká fọjọ́ kún ọjọ́ àwọn òṣìṣẹ́ eléyìí tí wọ́n fi máa ṣiṣẹ́ o lẹ́nu iṣẹ́ ní ìpínlẹ̀ tọ̀dọ̀ wa pàápàá àwọn olùkọ́ni àtàwọn òṣìṣẹ́ ìjọba eléyìí tó kù Daily Post gbé jáde pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà wọ́n sọ pé gbogbo ìpè lọ́tún lọ́sì eléyìí táwọn èèyàn kan ń pè yípe tó ẹ jẹ́ kí ọdún táwọn òṣìṣẹ́ fi ń ṣiṣẹ́ lẹ́nu iṣẹ́ kó bọ́ sí ọdún 65 o eléyìí tí ó fi kú ní 60 ọdún eléyìí tó ń ṣiṣẹ́ dà tẹ́lẹ̀ wọ́n lé léyìí yóò tún jẹ́ kí nǹkan lọ ṣùgbọ́n o ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní kò sí ń tọ́jọ́ o ẹ ní jẹ́ kí àǹfààní kó bọ́ sórí àwọn tí ń bá ń bọ̀ látẹ̀yìn ẹjọ́ kàn wọ́n náà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ló yẹ pé àwọn náà fúnra wọn wọ́n mọ̀ ti buwọ́ lu kinní ọ̀hún
wípé kí ọjọ́ orí àwọn tó wà ńbẹ̀ kó lè máa tẹ̀ wájú ṣùgbọ́n o lọ́dọ̀ ti tàwa àwa ò gbà o torí pé ìjọba àpapọ̀ léde Nàìjíríà àwọn tí wọ́n buwọ́lù òun náà ni àwọn tó wà lẹ́ka ètò ìlera tó ì sọ pé eléyìí ó jẹ́ kí ìrírí eléyìí tán ní lẹ́nu sí àti ìjà akọ́ṣẹ́mọṣẹ́ wọn kó tún lè tẹ̀síwájú láti lè jẹ́ kí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún ẹ̀ka ètò ìlera bó ṣe tó àti bó ṣe yẹ o ṣùgbọ́n o lẹ́yìn gbogbo eléyìí ẹgbẹ́ àgbájọpọ̀ àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà wọ́n ti wá ń béèrè ìpèsè rí ní tá à ń sọ yìí ṣé kó lọ bẹ́ẹ̀ àbí kó má lọ bẹ́ẹ̀ wọ́n ní sẹ́rí bí kinní ìbá lè mọ́ lọ bóyá yóò ṣe àǹfààní o ṣùgbọ́n ìpínlẹ̀ Ọ̀yọ́ àwọn ní rárá o kò sí ń tọ́jọ́ torí pé ìpínlẹ̀ Èkìtì lábẹ́ gómìnà Bíọ́dún Oyèbánjí àwọn náà ti buwọ́lù kinní ọ̀hún lẹ́nu lọ́lọ́ yìí tán sì sọ pé ọjọ́ orí táwọn òṣìṣẹ́ tí wọ́n mọ fẹ̀yìntì òun náà ni ó di pé yóò bọ́ sí ọdún márùndínláàádọ́rin tí ó ṣe déédéé 40 ọdún tí wọ́n fi mọ́ ṣiṣẹ́ kọ́dà ìpínlẹ̀ Niger àwọn náà ti sọ pé tó àwọn náà bẹ̀rẹ̀ tàwọn láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 ọjàre tó ń tẹnu ẹ̀ nígbà tó ń sọ̀rọ̀ nínú ètò ìjòkó eléyìí tó ní ṣe pẹ̀lú ètò eléyìí tó fi mójútó tó ní ṣe pẹ̀lú ìkóra ẹni níjànú tó jẹ́ ètò tó léde àgbáyé fún àwọn tẹ́ pé wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde ní ilé ẹ̀kọ́ eléyìí tí a mọ̀ sí Lísìtì fásitì tó wà nílùú Ìbàdàn òun náà ni ẹni tó jẹ́ alábòójútó ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣẹ́gun Ọláìwọlá ńlọ́mọ̀ ti sọ̀rọ̀ ó ní sẹ́ẹ̀rí tí wọ́n sọ yìí ọ̀dà o ṣùgbọ́n gbà tá a wò ó sọ̀tún tá a wò ó sósì a rí i pé a gbọ́dọ̀ gbèrú gbèsè bẹ́ẹ̀ ẹ gbádùn ẹ lọ nú ìwé ìròyìn Daily Post eléyìí tó gbé jáde pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n tàpá sí o èyí tó ní ṣe pẹ̀lú ká fọjú orí kún ọjọ́ orí àwọn òṣìṣẹ́ tí wọ́n fi máa ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ìwé ìròyìn ìdílé. tó kókó tọ́wọ́ mi tẹ̀ òun náà ni ti Daily Post eléyìí tó gbé léde o oníṣẹ́ rí ìmẹ̀rọ òde òní kò lè fi òpin sí àwọn àṣìṣe eléyìí tí ń wáyé lẹ́nu ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni tó ti jẹ́ alága àjọ INEC tẹ́lẹ̀ Yakubu òun mọ̀ lọ́sọ̀rọ̀ o ìwé ìròyìn Daily Post òun náà ló ti gbé jáde wọ́n ní ẹni tó ti jẹ́ alága tó ṣẹ̀ṣẹ̀ kúrò lórí àga àlééfà gẹ́gẹ́ bí alága àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu òun lọ́mọ̀ sọ̀rọ̀ o ìpèsè rí ìmẹ̀rọ èlé tó jẹ́ tòde òní tí gbogbo wa fojú sí ni ipe yóò pa náà gbogbo tó ní í ṣe pẹ̀lú kùdìẹ̀kudiẹ èlé tí ń ṣẹlẹ̀ lẹ́ka ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní ẹ wò ó ẹ mọ̀mọ̀ jẹ́ àtàrà wa kọ̀mọ̀ lè jẹ́ kí ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà kó lè tẹ̀síwájú ju bá a ṣe lérò lọ Yakubu sọ̀rọ̀ yìí nínú ìwé kan èlé tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde tó sọ pé ìdarí ètò ìdìbò láàrin ọdún 2015 sọdún 2025 gẹ́gẹ́ bí Daily Post ṣe wá gbé jáde wọ́n ní ìwé ọ̀hún èlé tó jẹ́ alábala tó jẹ́ 100 ìyíhan alábala ìgbà òun náà mọ̀ ní wọ́n mọ̀ gbé jáde o tó sì sọ àlàyé lọ́rìn kíwìn ni lórí gbogbo ipa àti ìgbìyànjú tó ń ti àṣeyọrí eléyìí tí àjọ INEC kó ní ìgbà tí Yakubu tó fi ṣe ìjọba láàrin ìgbà méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó lò eléyìí tó bẹ̀rẹ̀ lọ́dún 2015 wọ́n wá sọ ọ́ di mímọ̀ ipẹ́ tó ti gbà kan rí jẹ́ alága àjọ INEC ni òun lọ́mọ̀ sí àpèjúwe ìwé rẹ̀ ipò jẹ́ ìwé àkọ́kọ́ eléyìí tó jẹ́ ọ̀rìn kíwìn ní àkọsílẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú gbogbo ẹ̀kọ́ ìmọ̀ ìdojúkọ àti àṣeyọrí eléyìí tí òun ṣe nínú ìgbà méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń fi jẹ́ alága àjọ elétò òdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ ńlọ bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ lórí ọdún 10 eléyìí tó fi ṣe tó sì sọ pé ó jẹ́ ìkan pàtàkì nínú ìtàn ìlànà ìdarí ètò òdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ó wá sọ ọ́ di mímọ̀ ìpèsè rí àwọn kankan bẹ eléyìí tó jẹ́ gbèdéke fún ìmọ̀ ẹ̀rọ lórílẹ̀‐èdè Nàìjíríà tó sì sọ ọ́ di mímọ̀ pé àfi tí a bá tó jẹ́ kí nǹkan náà kó tẹ̀síwájú tí a ò sì sọ pé àwọn nǹkan kan la ṣe àgbélélé rẹ̀ láti ṣe òdiwọ̀n fún tó ní ṣe pẹ̀lú bá a ṣe fẹ́ mọ́ ṣe àwọn ìmọ̀ ẹ̀rọ wa ó wá sọ ọ́ di mímọ̀ pé láàrin ọdún 2015 sọdún 2025 ó ló jẹ́ àsìkò eléètò ẹ pé ó ní agbára o nínú ìtàndárí ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ṣùgbọ́n ìmọ̀ ẹ̀rọ tẹ̀ ń wò ní tí àwa gangan tá a bá ti kọ́kọ́ ṣe àmúlò tó yẹ ká ṣe àmúlò rẹ̀ sẹ́ẹ̀rí ìmọ̀ ẹ̀rọ tá a gbójúlé wípé yóò ṣe ọ̀nà àbáyọ fún wa kò ní ṣe nǹkan kan o ẹ gbádùn rẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post eléyìí tó gbé jáde pé ìmọ̀ ẹ̀rọ ò lè fi òpin sí àwọn àṣẹ eléyìí tí ń ṣẹlẹ̀ lẹ́ka ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà alága tẹ́lẹ̀ fàjọ INEC Yakubu ló sọ̀rọ̀ Daily Post ló gbé jáde. ìwé ìròyìn Vanguard lélẹ́yìí ìwé ìròyìn Vanguard ṣe mú wá ní òun náà ní ìwé ìròyìn The Nation lọ́mọ̀ gbé dé lọ́dọ̀ tèmi o wọ́n ní àwọn tó jẹ́ òǹkọ̀wé lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti ké gbàǹjarè
lórí n tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìṣòro ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà pẹ̀lú àkọlé pé àìsí ààbò lórí ilẹ̀. Ìwé ìròyìn The Nation òun náà ló gbé jáde. Wọ́n ní ẹgbẹ́ aṣojú àwọn tó jẹ́ òǹkọ̀wé lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn tá a mọ̀ sí ANA òun náà wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ o eléyìí tó ká wọn láà gangan lórí ìṣòro ètò ààbò eléyìí tó ń bojú yọ ní gbogbo àwọn ẹkùn-sẹ́kùn lórílẹ̀‐èdè Nàìjíríà nínú àtẹ̀jáde eléyìí tó gbélédè tí ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ náà Ládípò Àkànbí àtẹ̀ntọ́ jẹ́ akọ̀wé Dame Joan Orji táwọn méjèèjì tán buwọ́lù lóní kọ̀ǹgbẹ̀ ni wọ́n máa gbé jáde o. Ipò ti wá di nǹkan tó fojú hàn kétékété ipe ìṣòro ètò ààbò òun náà ló jẹ́ pé òun fojoojúmọ́ òun gbilẹ̀ sí i. Wọ́n ní ẹja lọ ìpínlẹ̀ Borno, Adamawa, wọ́n láwọn agbègbè méjèèjì yìí ẹja gbabẹ̀ wọ Zamfara, wọ Katsina, Benue, Plateau, Ọ̀yọ́, Kogi, Niger àti ìpínlẹ̀ Kwara lápá àríwá. Wọ́n ní tẹ́ ẹ bá rí gbogbo bẹ́ẹ̀ ni nǹkan máa ń ṣẹlẹ̀ o ìyẹn tó ní ṣe pẹ̀lú ìjínigbé lọ́tún lọ́sì àti kákan máa pa àwọn èèyàn nípakúpa lẹ́kùn gúúsù. Wọ́n ní yìí náà ó ń bẹ̀ẹ̀mẹ̀ o tó sì ń pè fún àjíǹde látọwọ́ ìjọba pé ẹ jí ètò ààbò dìde o. Ó dàbí pé ọwọ́ yín nìkan làjíǹde rẹ̀ ti lè wá ẹ tètè fèsì sí i. Wọ́n ní tọ́sẹ̀ wá ní ṣe pẹ̀lú káwọn èèyàn kan mọ̀ nírin sí ogun lọ́wọ́ lọ́tún lọ́sì. Wọ́n léléyìí ó ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tí wọ́n ń gbé ilé wọn kí wọ́n fi lélẹ̀ kí wọ́n sàsálà fún ẹ̀mí wọn tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn èèyàn ní ò lè lọ bí iṣẹ́ òòjọ́ wọn mọ́ eléyìí tí ń fún wọn lóúnjẹ. Wọ́n níṣẹ́ wárí ìjínigbé àti ìdáwà alálẹ̀. Wọ́n láwọn mọ̀ rí gẹ́gẹ́ bí nǹkan tó yẹ pé àwọn kan wà nínú ìjọba nínú àwọn olóṣèlú àti nínú ológun tó yẹ pé àríjẹ nídìí mọ̀dàrú kọ́dà ó wà nínú àwọn ọmọ orílẹ̀-èdè yìí eléyìí táwọn fojú olóríire wò tó jẹ́ pé nínú wọn gangan ni wọ́n wà lábẹ́nú tán sọ orílẹ̀-èdè Nàìjíríà di orílẹ̀-èdè tí ogun ń jà láti ìgbà tí wàhálà ti bẹ̀rẹ̀. Àwọn ọmọ ẹgbẹ́ ANA wọ́n wá sọ ọ́ di mímọ̀ wọ́n níbi ọ̀rọ̀ dé dúró lásìkò yìí a fẹ́ rọ ìjọba láti rí pé wọ́n ṣe àmúlò yín tó ní ṣe pẹ̀lú mẹ́rọ òde òní láti fi mọ́ sọ gbogbo ibi tó yẹ wọ́n sọ àti pé kí wọ́n lọ kọ́ ẹ̀kọ́ àti ọgbọ́n tá a fi ń ṣogun ètò ààbò láwọn ilẹ̀ òkèrè láti wá tètè bójútó. Wọ́n léléyìí ìyẹn ni ó jẹ́ kí wọ́n lè kojú àwọn olóṣèlú eléyìí tó jẹ́ pé àríjẹ́ndì mọ̀dàrú àtàwọn ọmọ ológun eléyìí tí wọn ò jẹ́ kí ìdàgbàsókè rere kó wo orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì jẹ́ pé a ti ń rí àwọn èèyàn eléyìí tó jẹ́ alábọ̀dé nínú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kó jẹ́ orílẹ̀-èdè rere. Wọ́n ní gbogbo nǹkan yìí ó jẹ́ tó kọ àwọn lóminú táwọn sì ń fẹ́ kí àlàáfíà kó padà sórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ gbádùn ẹ̀ ìwé ìròyìn The Nation òun lọ́mọ̀ gbé jáde o. Ó ní sẹ́rí àwọn òǹkọ̀wé lórílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ni wọ́n máa ń sọ̀rọ̀ lórí tó ní ṣe pẹ̀lú ìṣòro ètò ààbò lórílẹ̀-èdè Nàìjíríà. Ìwé ìròyìn The Nation ló gbé jáde. Ìpínlẹ̀ Ògùn lèmi wà èmi ò sí nípínlẹ̀ Ọ̀yọ́ o níbi tí alábòjútó ní ìpínlẹ̀ Ògùn tó ti ń pè fún pé ká túbọ̀ sí àwọn nǹkan sójú òpó ayélujára eléyìí tó jẹ́ ti ìmọ̀ òde òní eléyìí tí ó mọ̀ sí àfihàn àwọn ọgbọ́n àtinúdá lẹ́ka ìṣe eléyìí tí ó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà. Global Tribune òun náà ló gbé jáde láàárọ̀ yìí níbi tó ti gbé jáde pé alábòjútó ní ìpínlẹ̀ Ògùn òun náà ló ń pè fún ìdásí lójú òpó ayélujára pẹ̀lú àwọn ọgbọ́n àtinúdá tòde òní tóun tí àwọn ìmọ̀ eléyìí tí àwọn èèyàn ń ṣe àfihàn rẹ̀ pẹ̀lú ọgbọ́n orí eléyìí tí wọ́n ń gbélélẹ̀ lẹ́ka ti ìṣe ní ìpínlẹ̀ Ògùn. Global Tribune pẹ̀lú bóyá gbé jáde òun náà ló kéde rẹ̀ ipa ẹni tó jẹ́ alábòjútó fún ètò tó ní ṣe pẹ̀lú àṣà àti ìgbafẹ́ ní ìpínlẹ̀ Ògùn Honorable Olúwaṣeun Fágbàyí ẹni tí ó ti bẹ̀rẹ̀ sí ní máa pè fún pé kí a tún máa fún in tó ní ṣe pẹ̀lú ọ̀nà eléyìí tí a ń gbà ṣe àwọn nǹkan lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá lẹ́ka àṣà káàkiri ká máa jẹ́ kó bọ́ sí ojú òpó ayélujára láti lè jẹ́ kí ọrọ̀ ajé kó túnbọ̀ máa tẹ̀síwájú sí nínú ìdàgbàsókè rẹ̀. Alábòjútó ẹni tó sọ ìdí mímọ̀ lásìkò eléyìí tó ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn lórí tó ní ṣe pẹ̀lú ètò àṣà eléyìí tó jẹ́ torílẹ̀-èdè àgbáyé àti iṣẹ́ ọnà eléyìí tó pé wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ tí wọ́n pè ní INAC eléyìí tó jẹ́ ìdókòwò kan tọdún 2025 tí wọ́n sì ń jókòó ronú lé lórí ọ̀nà wo làá gbé gbà tí kinní yóò tún fi tẹ̀síwájú. Ètò ọ̀hún náà ló wáyé ní Expo nílùú Àbújá gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú. Wọ́n ṣe lálàyé pé alábòjútó náà òun náà ló sọ pé ṣíṣe àmúlò gbogbo àwọn ojú òpó ayélujára káàkiri òun náà ni ó jẹ́ kí n tó ní ṣe pẹ̀lú àwọn ayẹyẹ àṣà wa lórílẹ̀‐èdè Nàìjíríà àtàwọn ipa ilé ìtànkò yóò jẹ́ kí gbogbo àwọn èèyàn rí kó lọ jìnnàjìnnà tó sì jẹ́ pé yóò mú àṣeyọrí nínú àwọn ìtàn eléyìí tá a bá ń kọ sílẹ̀ nínú àwọn ọgbọ́n àtinúdá eléyìí tí a ń ṣe àgbékalẹ̀ rẹ̀ àti àwọn ìmọ̀ ọ̀tun eléyìí tá a ń gbé jáde kódà nínú tó ní ṣe pẹ̀lú ká máa sọ ìtàn àti ká máa jẹ́ kí ọrọ̀ ajé kó tún mọ̀ ní ipa eléyìí tó nítumọ̀. Fágbàyí ẹni tó wá síbẹ̀
tó wá rọ gbogbo àwọn ìpínlẹ̀ mẹ́rìndínlógójì eléyìí tó jẹ́ tó léde wa Nàìjíríà ipe kíkálukú kí wọ́n rí pé wọ́n lo àǹfààní in tó ní ṣe pẹ̀lú kí a mọ̀ ṣe ìpolongo lójú òpó ayélujára fún àwọn àṣà wa eléyìí tó jinná dáadáa ni àtàwọn nǹkan ṣẹ̀báyé wa eléyìí tá a ní tó sì jẹ́ pé eléyìí yóò jẹ́ ká tún ní àwọn àǹfààní lórí àwọn nǹkan tí orílẹ̀-èdè Nàìjíríà lè fi gbéra sọ lẹ́ka ti ìdàgbàsókè ọrọ̀ ajé alábòjútó wa ṣe lálàyé ìpèsè rí in tó ní ṣe pẹ̀lú ká mọ̀ mú ọgbọ́n àtinúdá wa bọ́ sójú òpó ayélujára ọmọ ṣe àfihàn rẹ̀ ó ní sẹ́rí ìpínlẹ̀ Ògùn ẹja fi ṣe àpẹẹrẹ wọn ní ìpínlẹ̀ Ògùn lọ́mọ̀ ní ibi ìgbafẹ́ Olúmọ̀ eléyìí tó sì jẹ́ pé ó ti ń ṣẹ́jú sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn eléyìí tó jẹ́ onígbafẹ́ tí wọ́n rìnrìn afẹ́ láti mọ̀ wá síbẹ̀ tó sì ti jẹ́ kí owó mọ̀ wọlé fún ìpínlẹ̀ Ògùn ó tún sọ ọ́ di mímọ̀ ìpèsè rí ká tún mọ̀ ṣe àmúlò tó ní ṣe pẹ̀lú àwọn ojú òpó kan ìbánidọ́rẹ̀ẹ́ káàkiri pẹ̀lú táwọn ìpínlẹ̀ bá ń ṣe àmúlò rẹ̀ yìí ó ní eléyìí yóò ṣe àfihàn gbogbo àwọn nǹkan eléyìí tó jẹ́ àwọn àṣà àti àwọn ayẹyẹ eléyìí tí wọ́n ń ṣe ní ìpínlẹ̀ ọ̀hún nínú èyí tí ó jẹ́ pé ìpínlẹ̀ Ògùn ní tiẹ̀ bíi ojúde ọba ọdún lísàbí àtàwọn nǹkan tó kù tí ó sì jẹ́ kí gbogbo èèyàn àgbáyé kí wọ́n rí ẹ wò ó ẹ fẹ́ gbádùn ẹ já lọ sínú ìwé ìròyìn Global Tribune eléyìí tó gbé jáde ipa alábòjútó ní ìpínlẹ̀ Ògùn òun náà ló ti ń pè fún pé ká mọ̀ mú àwọn gbọ́n àtinúdá wa bọ́ sójú òpó ayélujára pàápàá lẹ́ka tí àwọn gbọ́n àtinúdá ti ń wọ ẹ̀ka iṣẹ́ ọwọ́ eléyìí tó jẹ́ iṣẹ́ ọnà tó jẹ́ tiwantiwa Global Tribune ló gbé jáde. ìwé ìròyìn Punch lélẹ́yìí níbi tó ti ń jẹ́ kó di mímọ̀ pé ó kéré jù àwọn àyè fáwọn aṣọ́bodè lórílẹ̀‐èdè Nàìjíríà yìí òun náà lọ́fà ò tí Nasidi àti ẹnì kejì rẹ̀ tí wọ́n fi máa kojú ẹjọ́ eléyìí tó yẹ kí wọ́n kojú lásìkò eléyìí tá a wà yìí pé ńbo lẹ ti rí owó yìí kí lẹ fẹ́ fi ṣe ẹ̀yin méjèèjì wọ́n lẹ́ ń bọ̀ láti orílẹ̀‐èdè United Arab Emirates láti Dubai ẹ sì ti kọ́kọ́ dúró ní Addis Ababa èyí lórílẹ̀‐èdè Ethiopia kẹtó wa máa bọ̀ nílùú Àbújá ẹ wá tún ń bọ̀ àyín ẹ wò ó àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa wà wọ́n lé àwọn EFCC lọ́wọ́ pé ẹ wo àwọn èèyàn yín rè ẹ mójútó wọn ẹ fẹ́ gbádùn ẹ lọ sínú ìwé ìròyìn Premium Times eléyìí tó gbé jáde wípé wọ́n ti ráwọ́ tó àwọn kan o eléyìí tán ní owó mílíọ̀nù 6 ó lé ní ẹgbẹ̀rún lọ́nà 100 kan owó dọ́là tilẹ̀ òkèrè ní pápákọ̀ òfurufú nílùú Èkó tán sì ti fà wọ́n lé àwọn EFCC lọ́wọ́ láì fi àkókò falẹ̀ láìpẹ́ láì jìnnà a máa gba èròǹgbẹ̀yìn ara lé tẹ́sí máa fi èyíkéyìí nínú àwọn ìròyìn tá a ti kà láàárọ̀ yìí ní tẹ́ fẹ́ sọ nípa rẹ̀ ẹ máa fi ṣọwọ́ sí wa ẹ kú.